nation now. No going back. Yoruba Nation now, live at Osun Osogbo, live and direct. Chief Sunday Igboho live at Osun Osogbo mega rally. Yoruba Nation now. Yoruba Nation now, no going back, no going back. Yoruba Nation now. Ababọ́lá àti ráyè ṣe yín lẹ́kọ̀ọ́ ṣàǹpá àga tó kiri yẹn. Kọ́ súnmọ́ bá lè súnmọ́ bẹ̀ gẹ́yìn lè dúró sórí mọ́tò. Ẹ sọ fún Omiyo, ẹ sọ fún Mr. Segun tó bá lè súnmọ́ bẹ̀ ká lè dúró lórí mọ́tò gbé láìpẹ́ yẹn. Ṣẹ́gbọ́n. Ṣé wọ́n ti pa náà? Yoruba Nation now, no going back, live and direct. Chief Sunday Igboho live and direct. Yeah. And direct. Live and direct at Osun State. Yoruba Nation now, no going back. We are live at Osun Osogbo. See crowd. Live and direct. Igboho live and direct at Osun Osogbo. Osun Osogbo mega rally. This is live. This is live now. We are at Osun State now. Live and direct. Live and direct at Osun Osogbo. Yoruba Nation. Yoruba Nation. Yoruba Nation. Ẹjọ́ kí nìkan tí à ń ṣe bí báyìí lónìí. No more Nigeria. Ní ìlú Òṣogbo Ọ̀ṣun State ibẹ̀ la wà lọ́wọ́lọ́wọ́ báyìí. No more Fulani, no more Nigeria. No more kidnapper. Bá Nàìjíríà ṣe mọ́ wá ní òmìnira Yorùbá ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni. Àwọn èèyàn wa ló ń sọ̀rọ̀ yìí. Wọ́n ní òmìnira Yorùbá ló jẹ wá lógún. Live and direct at Osun Osogbo. Àwọn èèyàn wa ló ṣogbo lélẹ́yìí. Wọ́n ní bàbá Sunday Igboho lè wá àti wà ń bí o. Inú máa lẹ̀.
live and direct. Ọ̀ṣun la wà yìí. Bàbá kí nìkan tá à ń ṣe bí bàtí pé mo la wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀ṣun Òṣogbo la wà yìí. À ń jà fún orílẹ̀-èdè wa, orílẹ̀-èdè Oòduà, ọmọ Odùduwà ni wá. Ìyàtọ̀ jẹ́ tó, àdẹ̀ ṣe mọ́, àwọn kótó gẹ́, àpò, alani support, alani omi, alani cement, alani gold, alani crude oil, gbogbo nǹkan la ní àtúnjìyà. Àwọn wo bá wa yóò tù, àníṣẹ́, ọkọ lé, ìyàwó ń bọ̀, ìyàwó lé, ti dolóṣó àwọn ọmọ wọn lè lọ sùn mọ́ ọmọ mẹ̀kúnnù wọn lè lọ sọ bọ́dí sùn mọ́ ọmọ pípẹ́ẹ́dẹ́ sùn ẹ̀kú wa lọ fi dá sùn lẹ̀ ọmọ wọn ò lè kàwé mọ́ fúlàní tó ní sùsà àwọn àlàkàlà ní graduate à ń ṣẹ́rù wọn a lè wá wọ́n pàtìkò ti tó a ti gbọ́ ó tó jẹ́ àṣemọ́ àwọn ìjọba kálá ọ̀gbẹ́dẹ́ ọlọ́wọ́ kọ́ ọ̀gbẹ́dẹ́ ọlọ́wọ́ kọ́ àyùkọ́ ló ń jọ mẹ́jọ yà gbogbo wa ti ṣọ̀kan lẹ́nu yorùbá òkòòrò bẹ́ẹ̀ báyìí àti dúró ó tó jẹ́ àṣemọ́ padà ẹdúró yìí a fẹ́ pín àti ẹ̀tí pín àti lọ́dọ̀ Nàìjíríà mọ̀ lẹ́yìn kọ́tí amalgamation ìgbéyàwó tipátipá tóbi so wá pọ̀ ó ti expire 2014 àjọṣepọ̀ mọ́ à ń sọ̀rọ̀ self determination pé oníkanukú ṣe tiẹ̀ lọ́tọ̀ àwa ti dúró báyìí àwọn òṣàwò mẹ́nibọ̀dì o àwọn òsì lọ́dọ̀ àjọba Fúlàní o ọmọ wa ṣẹ̀ wọ́n máa wà á lo 3 days sínú sẹ́ẹ̀ Fúlàní tó ń pààyàn mú Ìgbòho ó sọ pé ọba bàbá Ìgbòho ó ní òun gbà wá ó yẹ ká nìṣó àgbàmọ́ ẹ wá àìjí wá ní kọ́dọ̀ invite ẹ wá kò invite Boko Haram tó ń pààyàn kò invite bandit o àwọn Fúlàní dáadáa nítorí pé bàbá wa sọ pé òun fẹ́ kó wa kó lóko ẹrú kó tó jẹ́ ẹnì kọ́dọ̀ invite ẹ wá ẹ fẹ́ pa bẹ̀rẹ̀ pa MKO ẹ fẹ́ pa bẹ̀rẹ̀ pa Délégiwá ẹ fẹ́ fi lẹ́tà bọ̀mù pa ẹ fẹ́ pa bàbá wa ẹjọ́ à ń ṣe fídíò yìí ẹ fẹ́ pa bàbá wa àwọn ọ̀dẹ̀ nígbà gbogbo wa la ń bá ìjà gbogbo wa la ń bá ìjọba jà bẹ̀ sí lọ́dọ̀ àjọba Nàìjíríà mọ́ ọmọ Odùduwà ni wá. Ẹ̀jẹ̀ bá mi gbé fúlàjì sí fúlàjì sí wọlé yìí. Ẹyẹ máa sọ̀rọ̀ 2023 gbogbo ẹ̀yin bàbá wa ẹ padà wálé àti gbọ́ òdúró wà sí ọmọ Lagos àjẹwò orílẹ̀-èdè wa gbogbo lẹ́yìn ọba wa ní àgbàmọ̀ àṣẹmọ́ bẹ́ẹ̀ ò sábà ìdúró ṣá. Wọ́n ló wà ní o wọ́n ló wà ní live and direct ẹ jẹ́ káwọn èèyàn rí live and direct. Thank you very much. Yoruba Nation now, no going back. No going back. Ọmọ jagunjagun ni wá, àwọn ò bẹ̀rù ogun, bọ̀ àánú wọn ló ṣe wá, létà bá mú ogun, wọ́n máa sá ẹ̀sọ́ fún wọn, kí la fẹ́ Odùduwà Nation. Now. Ẹsẹ̀ ní sílẹ̀ sí ni. Live ni. Ọmọ Bodowo Media TV. Ẹ lọ sílẹ̀ sí. Now at Ọ̀ṣun Òṣogbo, live with Baba wa Chief Sunday Igboho now. Ẹ ṣàánú wa o. Èyí ò ní dẹ́rẹ́ máa scam wa. Àlàyé kọ́lá tó ń wá láti Ìgbòho. Dangote kọ́lá tó ní ọ̀pá igun. Àfẹ́mọ́ ó bá ti lè ta cement fún 1.5 tó filẹ̀. Adélékè máa kọ́. Adélékè máa kọ́ sẹ́. Láàrin ìṣẹ́jú mélòó? Mo ní Adélékè máa kọ́. Ìṣẹ́jú mélòó máa kọ́? Dangote máa kọ́ láti wà mọ́. Ẹ má forí ọ̀rùn wọn ìṣẹ́gbẹ́ rí.
àfọlá ìgbà ọ̀sẹ̀ ti wà níbí ẹjọ́ ẹ jẹ́ ká sọ gbogbo tọwọ́tọwọ́ ẹjọ́ ẹ fojú ọ̀nà yẹn sílẹ̀ ẹjọ́ fojú ọ̀nà lọ ẹjọ́ bàbá mo ń bọ̀ bàbá mo ti ń bọ̀ ẹjọ́ ẹ fojú ọ̀nà lọ ẹjọ́ please ẹjọ́ fojú ọ̀nà yẹn sílẹ̀ fún ẹjọ́ ẹ fojú ọ̀nà lọ ẹ fọ̀nà sílẹ̀ ẹjọ́ ẹ fọ̀nà sílẹ̀ ìyálọ́jà ẹjọ́ ẹ fọ̀nà sílẹ̀. Fún mi ò gba bẹ́ẹ̀lì máa lè ṣe. Àmọ́ kò kíni wo, wọ́n tọ̀ sí ẹ bọ́lẹ̀. Bá mi ṣe máa bọ́lẹ̀ bá mi ṣe. Ẹ bọ́lẹ̀ o. Ẹ jẹ́ kó bá mi ṣe. Ẹ máa bọ́lẹ̀ máa. Ẹ bọ́lẹ̀ wọ́n. Ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa bá ń jà o. Yorùbá nation! Yorùbá nation! Gbogbo èyí tí ẹ bá fẹ́ sọ pé ìyà tí ń jẹ Yorùbá tó ẹnáwó sókè. Ọlọ́run ní jẹ́ kí ẹ kú. Aṣọ ìlú ọ̀tẹ́lẹ̀ ìlérí ni. Aṣọ mo fi ń dá gbogbo yín lójú pé ní agbára Ọlọ́run kò sí ìyọnu. Bàbá mi ní kẹsàn án ilẹ̀ bàbá wa la wà. Bẹ́ẹ̀ni ilẹ̀ Yorùbá la wà. Bẹ́ẹ̀ni wọ́n ní kíní kan ń dún bẹnugbó tí ń dún màúrú. Kò sí nǹkan kan ń bẹ̀. Bẹ́ẹ̀ni bàbá mi ní. Bẹ́ẹ̀ni àwọn ọlọ́pàá tó dúró èèyàn wa ni wọ́n. Bẹ́ẹ̀ni sọ́jà tó wà ń bí èèyàn wa ni wọ́n. Bẹ́ẹ̀ni wọ́n yẹ bá yìnbọn sí wa kò ní dẹ́rẹ́ òun àti ìjáde láyé. Bẹ́ẹ̀ni kò sí ẹni tó dé bẹ́ẹ̀ tí ó yìnbọn sí wa. Bẹ́ẹ̀ni gbogbo ìlú mi ń sọ orílẹ̀ bàbá wọn láwà. Bẹ́ẹ̀ni ìjọba Nàìjíríà ló gbára láti pamọ́. Bẹ́ẹ̀ni èyí tí Fúlàní panu wọ́n ti tó. Bẹ́ẹ̀ni àkùnwọ̀n àgbàmọ́. Bẹ́ẹ̀ni àfẹ́ Fúlàní ní tí ń pẹ̀yìn lórílẹ̀ bàbá wa mọ́. Bẹ́ẹ̀ni àbẹ́ ìfẹ́ wọn àfẹ́ wọn mọ́. Àfẹ́ Fúlàní ajínigbé lórílẹ̀ bàbá wa mọ́. Bẹ́ẹ̀ni àwọn ìjọba tí ń bẹ tó ń kọ́ra wọn ìjọba tí wọ́n sára fẹ́ràn àwọn oníṣẹ́ tí ò ṣiṣẹ́. Kò síṣẹ́ kò sówó kò sí nǹkan kan. Bẹ́ẹ̀ni ṣèjọba nìyẹn. Ìjọba kọ́ o. Aláàṣẹmọ́. Àṣẹmọ́ ilé yára. Ìjọba ṣe. Àṣẹmọ́. Àṣẹjọba Nàìjíríà wèrè mọ́. Bẹ́ẹ̀ni. Wèrè làwọn tó ń gbéra wọn níjọba Nàìjíríà lè ní wọn. Bẹ́ẹ̀ni. Wọ́n kàn ń lò wá lórí irọ́ ni. Wọn ò lè ṣe nǹkan kan fún wa. Kò sí tó ṣe. Ètò bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Àwọn àìsàn mọ́ ojú. Bẹ́ẹ̀ni. Àìsàn tó yọ ọmọ dẹ́rùbà. Bẹ́ẹ̀ni. Àkọlẹ̀ ń tọ́ ọmọ gbé á lọ gbé ta ni. Wọ́n rò pé à ń bá àwọn ṣeré ni. Bẹ́ẹ̀ni. Ẹ̀rọ ìyàtọ̀ fi ń jẹ wá ní ìlú Libya kí wọ́n tó pa Gaddafi. Ẹni tó bá tálákà tó jẹ́ tálákà ayérayé yóò ní mọ́tò kan. Bẹ́ẹ̀ni. Yóò sì nílé. Bẹ́ẹ̀ni. Ilé kan. Bẹ́ẹ̀ni. Ẹni tó bá gbé ìlú Libya rí ẹni kó já mi. Ẹni tó bá tálákà ní ìlú Libya. Wọ́n tún kọ̀ǹfàm gbólé kan. Yóò ní ilé kan. Yóò sì ní mọ́tò kan. Bẹ́ẹ̀ni. Tó tó ní kí wọ́n pa Gaddafi. Tó bá tún wá fẹ́ ṣègbéyàwó, ìjọba ni ó ṣe é fún. Bẹ́ẹ̀ni. Àwọn la ní epo. Bẹ́ẹ̀ni. Àwọn la ní gold. Bẹ́ẹ̀ni. Àwọn la ní mọ́tò. Bẹ́ẹ̀ni. Àwọn la ní fífà. Bẹ́ẹ̀ni. Fúlàní wọ́n ń pa gbogbo owó yẹn. Wọ́n kò lọ ìlú tiwọn. Wọ́n la fi ń dùn wọn ṣe. Abẹ́rẹ́ bàbá mi. Wọ́n ti ṣe train láti ìlú wọn jáde jẹ́. Wọ́n sọ Yorùbá di ẹrú.
ṣerú mọ́ bẹ́ẹ̀ ni Yorùbá ò ṣerú mọ́ bẹ́ẹ̀ ni Yorùbá ò ṣerú mọ́ bẹ́ẹ̀ ni ewúrẹ́ òṣèlú wọn sọmọ ìyá àgùntàn àgùntàn ló lórí ìyàwó dúdú. Yorùbá Nation now. Màmá wa Chief Mrs. Ṣọlá kò gbọdọ̀ kú. Ọkùnrin obìnrin bí ọkùnrin obìnrin kan bí ọkùnrin 100 àwọn lẹ́ ń wò ní ojú amóhùnmáwòrán yìí màmá kí nìkan tá a wá ṣe bíbá àti kí nìkan tó ń ṣẹlẹ̀ gbogbogbò lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ọmọ Yorùbá tọkàntọkàn àwọn ọmọ ọkọ Yorùbá àwa sí ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti wá ṣe ìpolongo náà ń pè ní rally ìwọ́de fún àwọn ọmọ Yorùbá wípé àsìkò ti tó àti láti lè jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ pé àwọn ọmọ Yorùbá ẹni wá ti ṣe kọ́ pé a fẹ́ dájúmọ́ àfẹ́ wà nínú ìlú Nàìjíríà mọ́ a fẹ́ máa dá ìjọba Yorùbá ṣe lọ́tọ̀ a fẹ́ dá wà ní orílẹ̀-èdè Yorùbá àfẹ́ dúró ní location 419 níbi tí wọ́n ti tẹ àwọn ọmọ Yorùbá ní ìgbèkùn tí wọ́n ti tẹ wá ní ìgbèkùn tí wọ́n ti kó wa lẹ́rú láti ṣí báyìí kúrò nínú ooru àwọn fẹ́ gbára wa kúrò nínú òkú ẹrú ìlú Nàìjíríà ti kó wa láti ọdún gbọ́n òun ló jẹ́ kí ẹ rí bí èrò ṣe pọ̀ tó ní bíbá ilé ẹ wo iye èrò tó wà bí a lè kà wọ́n tán òun ṣe àpẹẹrẹ wípé àsìkò ti tó fún àwọn ọmọ Yorùbá báyìí láti fi ìlú Nàìjíríà sílẹ̀ ká dádúró tiwa ká lè ní ìtẹ̀síwájú ká lè ní àlàáfíà ká lè gbé ìgbé ayé ìrọ̀rùn kí ààbò tó dájú lè wà lórí wa kí àwọn ìyá wa kán lè lọ sóko kán lè lọ sọ́jà kí àwọn bàbá wa kán lè lọ sí oko kí àwọn ọmọ wa lè lọ sí ilé ìwé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ká ṣiṣẹ́ ká rówó láì jẹ́ pé à ń ṣiṣẹ́ fáwọn kan láti pa owó sí àpò wọn. Orílẹ̀-èdè wa kàgbéga 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 fàyè rí ìgbàgbọ́ wà ní pé láti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ bàjọ́lá ìṣọ̀kan àtòmìnira nígbẹ̀jẹ̀ ká máa lépa tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára ọ̀run wá dìde bọ́ sí gbó ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ẹ jẹ́ ká gbé fún bàbá wa ọlọ́jà kí bàbá wa bá wa sọ̀rọ̀ àdúgbò lọ́wọ́ lẹ́yìn. Gbogbo yípo ọmọ Yorùbá o. Ọmọ Yorùbá o. Ọmọ Yorùbá o. Orí yóò ní dàrú o. Ayé ò ní bá yín o. Ìṣọ̀kan tí à ń béèrè, Ọlọ́run ò fi lé wa lọ́wọ́ o. Ìṣọ̀kan tá a jọ béèrè, Ọlọ́run ò fi lé wa lọ́wọ́ o. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ gómìnà wa, Ọlọ́lá Oyèbọ́lá, èèyàn dáadáa ni. Gómìnà ìpínlẹ̀ fún èèyàn dáadáa ni. Nǹkan rẹ̀ ò ní dàrú o. Òdìbò náà ní ọ̀pọ̀dé.
Sábà ọlọ́run. Ẹ̀yin aráyè báyò. Ẹja ni àwa lọ́kọ̀. Bẹ́ẹ̀ni ẹja lọ́jọ́ ni àwa lọ́kọ̀. A ti wà lọ́sùn. Yí ẹja ni lọ́jọ́ ni àwa lọ́kọ̀. Àjọgbéra pẹ̀lú bàbá ní orílé bàbá lára. Àwọn ayé báyìí. Ilé bàbá. Àjọgbéra pẹ̀lú bàbá ní ilé bàbá ní ilé bàbá. Ẹ̀yin gbúgbà rẹ̀ ní gbúgbà mi o. Yorùbá ńlá ní ìlú o. Yorùbá mi yàn lágbá o. Yorùbá mi yàn lágbá kí ọmọ ìjọba wa lọ. Àbẹ̀bí lànà máa ń bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ ló bá dé ìdíje olúwa wa. Ìyálọ́jà fẹ́ bá wa sọ̀rọ̀. Ìyálọ́jà ló ń bọ̀ lè dáhùn o. Mo kí ẹsẹ̀ bàbá mi. Mo kí Yorùbá o. Ẹ kú akitiyan o. Nǹkan Yorùbá ò ní bàjẹ́ o. Mo kí gómìnà wa lọ́sùn. Nǹkan gómìnà ló ní bàjẹ́ o. Mo kí bàbá wa. Sunday Igboho. Ẹ kú àṣẹ. Àwọn ọmọ yóò lè tẹ̀yé o. Fúlàní o. Fúlàní fẹ́ o. Haúsá o. Yorùbá fẹ́ o. Àfẹ́ Fúlàní o. Wàhálà fúlẹ̀ wọ́n ti pátá o. Ọ̀pọ̀lọpọ̀ náà ti gbọ́ fún ọmọ ti Sunday Igboho. Ẹ mọ̀ lọ síwájú ni o. Ẹ ní sílẹ̀ tẹ́. Ẹbí ọmọ jẹ́. Ọmọ náà fi lọ́lọ́ lọ́wọ́lá. Wàhálà kò wá ta kí láti bá ẹ̀mí rẹ̀ sí. Àyàgbé. Yorùbá ní sọ ẹjọ́ ẹni tó bá bá rí fóònù ẹnìkan ẹ mi báyìí ẹ bá dá ọmọ Yorùbá ń jọ gbogbo ẹ má jẹ́ ká ṣe báyìí àmọ́ yìí pé àwọn tó ń pera àwọn oníjọba tó ń fi pọ́pátì mú wa àwọn ló fa gbogbo eléyìí ẹni tó bá rí fóònù yẹn he ẹ dá padà máa fún ẹni ẹ tó bá rí olówó mo promise ọlọ́ọ̀gbọ́n máa fẹ́ ẹ dá fóònù yẹn. Ẹ jẹ́ ẹni sọ̀rọ̀ ẹni fún mi nísìnyí ẹ jẹ́. Yorùbá ló sọ. Mo fi àsìkò yìí mo fi rọ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí àwọn ọmọ OPC wa tí wọ́n mú lórí kẹ́sì Ìbàràpá tí wọ́n fi sí ẹ̀wọ̀n. À ń bẹ̀ wọ́n àyè ń rọ̀ wọ́n kí wọ́n bá wa fi wọ́n lẹ̀ ní kíákíá láàrin bíi ọ̀sẹ̀ kan kó tó di pé gbogbo ọmọ Yorùbá jáde fún rálì lórí ẹ̀. Mo wí abẹ́ wí lọ. Tí Fúlàní ń pààyàn tí àwọn ọmọ OPC lọ mú tí wọ́n mú fọlọ́pàá tí ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba Nàìjíríà tí wọ́n tún wá fi wọ́n ságodi sọ́yẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹni pé ká gbára wá lọ́wọ́ wọn. Ó ti tó gẹ́. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn síkírítì wa tẹ̀ wọ̀ yìí? Ọmọ Yorùbá ni gbogbo àwọn ọlọ́pàá wa. Àwọn náà ò ní yìnbọn sí wa. Àwọn náà fẹ́ kú. Àwọn ọmọ ò ní fẹ́ kú.